ábírú kí wàá lélẹ́yìí àwọn ajínigbé jí èèyàn 5 gbé nínú ìdílé kan ṣoṣo nígbà tí wọ́n ń darí ayẹyẹ ìgbéyàwó bọ̀ ní Kwara. Wàhálà àti ìdààmú ti bẹ́ sílẹ̀ ní agbo ilé kan tí wọ́n ń pè ní agboolé Ìgbẹ̀dẹ nílùú Odò-ọwá tó wà níjọba ìbílẹ̀ Òkè-Ẹ̀rọ ní ìpínlẹ̀ Kwara látàrí bí àwọn agbébọn ṣe jí ènìyàn 5 nínú mọ̀lẹ́bí wọn tí wọ́n sì ń béèrè fún owó mílíọ̀nù lọ́nà 100 náírà gẹ́gẹ́ bí owó tí wọ́n fi gba ìtúsílẹ̀ àwọn èèyàn wọn. Ní ọjọ́ Àbámẹ́ta Sátidé tí ṣe ọjọ́ 21 inú oṣù Kejìlá ọdún 2024 yìí ni ìṣẹ̀lẹ̀ náà wáyé tí wọ́n jí àwọn èèyàn ọ̀hún gbé nígbà tí wọ́n darí bọ̀ láti bí ayẹyẹ ìgbéyàwó ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́. Ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí ọ̀hún tó bá ikọ̀ atótó arére sọ̀rọ̀ ló ṣàlàyé pé àwọn èèyàn ọ̀hún ń darí ìrìn àjò bọ̀ láti ìlú Ọ̀gbẹ̀ ní ìpínlẹ̀ Kogi níbi tí wọ́n ti lọ ṣe ayẹyẹ ìgbéyàwó tí wọ́n padà bọ̀ wá sílùú Odò-ọwá ní ìpínlẹ̀ Kwara. Nígbà tí wọ́n dé òpópónà Òbó-Ayégúnlẹ̀ ni wọ́n pàdé àwọn ajínigbé ọ̀hún tí wọ́n kó ìbọn àti ohun ìjà olóró dání tí wọ́n yìnbọn sókè tàkòtàkò tí wọ́n sì jí 5 gbé nínú wọn. Àwọn ajínigbé ọ̀hún ni wọ́n ti kàn sí àwọn tó jẹ́ ẹbí wọn tí wọ́n sì ní kí wọ́n lọ mú owó mílíọ̀nù lọ́nà 100 náírà wá láti fi gba ìtúsílẹ̀ àwọn 5 tí àwọn ará ìlú ọ̀hún sì ti ń dáwó jọ báyìí. Àwọn tí wọ́n jí gbé ọ̀hún ni Olóyè Oyèwọlé Abọ́lárìn tó jẹ́ olúọdẹ ìlú náà àti aya rẹ̀ Fúnmiláyọ̀ Abọ́lárìn, Túndé Ọládìpọ̀ àti aya rẹ̀ Yínká Ọládìpọ̀ àti Àìná Bọ́sẹ̀. Àwọn ẹbí ọ̀hún ni wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abdulrazak àtàwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti ṣe ìrànlọ́wọ́ fún wọn lórí bí àwọn èèyàn wọn ó ṣe kúrò ní àkàtà àwọn ajínigbé láyọ̀ àti àlàáfíà. Nígbà tí iléeṣẹ́ atótó arére Online TV kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí Tóun, ó ní àwọn ò tí ì gbọ́ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà tó wá ṣe ìlérí pé àwọn ó ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére Online TV